سيدنا محمد رسول الله عليه السلام محمد رسول الله صلى الله عليه وسلم. اللهم صل وسلم وبارك على سيدنا محمد. كما صليت ورحمت وباركت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم في العالمين إنك حميد مجيد. gbogbo ẹ̀yin tí a jẹ́ àwọn pílátífọ́ọ̀mù kọ̀ọ̀kan tí wọ́n yọ àwọn àyè lẹ̀ fún yín, àyè tán yọ ọ́ lẹ́yìn àyè àwọn obìnrin yín ni. Gbogbo àwọn ọkùnrin tó bá wá ní other platforms kàn mọ́ bọ̀ wá síwájú níbí wáyé. Pé tàbá ní ẹnìkan láti Amẹ́ríkà láti UK tájẹ́ mẹ́mbà sí àwọn ìlú yẹn tàbá ń bẹ láàrin yẹn, àyè tán yọ ọ́ lẹ́yìn àyè àwọn obìnrin ni. Ẹ̀dẹ̀ wá dé ẹ̀dẹ̀ dá gbogbo ẹ̀rú wá kí ló dé. Àwọn èèyàn ni wọ́n ti dúró mẹ́yẹn wọ́n dẹ̀ wá lọ áńgẹ̀sì wá kí wọ́n bọ̀. Ajá kan bí ẹ ṣeun. Yóò mú àdébí báwọn. Ẹ̀yin tí ẹ jẹ́ organizer mi ò ní tí mo sọ fún yín ni pé kẹ́sẹ̀ tó báwọn yẹn ṣe máa jókòó. Ojú yín nìkan ló sì gún régé báyìí o, ètò yín ò ti gún régé o. Ẹ wo àwọn àlùbáríkà yìí rẹ̀ lọ́ọ́ ha wọn máa wọ̀nyí kan mẹ́ kí lẹ́yìn náà ń ṣe. Gbogbo àwọn èèyàn tó jẹ́ important personalities ta invite tọ́jọ́ ọkùnrin tán bá ti ń dé ń bẹ̀ yẹ ẹ máa mú wọn wá sí ọwọ́ iwájú báyìí. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin náà lọ hangi sí òkè àràfà ń bẹ̀ wọn. Àwọn ogun bí ti ń lọ nìyẹn. Ó yá lóhùn kan náà ẹja yóò mú Ànábì Muhammad. Sallallahu alayhi wa sallam. Olóríire tó torí Ànábì wá yín lọ́dún yìí kó yóò mú Ànábì Muhammad. Sallallahu alayhi wa sallam. Ẹ jẹ́ kí gbogbo wa tẹ́wọ́ ká sọ pé Allahumma salli. Allahumma salli. Mo ní ẹ̀yin tẹ́ jẹ́ létò yẹn káwọn kan ó wà ń ta nù yín nígbà táwọn àlejò wá wá ń dé kẹlẹ̀ mọ́ ó ṣe àwọn sórí ibi tó máa wà. Ó gba àwọn ó sì ní. Ẹ jẹ́ sọ pé Allahumma salli. Allahumma salli. Ala sayyidina Muhammad. Ala sayyidina Muhammad. Wa sallim. Wa sallim. Allahumma amin. Allahumma amin. مولاي صل وسلم صلى الله عليه وسلم دائما أبدا صلى الله عليه وسلم. gbogbo àwọn àfáàní wọn ti dé yìí. على حبيبك خير الخلق كلهم. Ó yẹ jájọ wí. Kò ní ìdíkẹ́ pọ̀ ní bíbá yìí kí ló ń ṣe lẹ́yìn mi sí. Wọ́n náà lọ dùn sílẹ̀. على حبيبك خير الخلق كلهم. Èèyàn mẹ́ta ló mọ̀ rí wíkẹ̀. مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. Ó yẹ tún wí. مولاي صل وسلم دائما أبدا النبي النبي محمد
sallallahu alayhi wa sallam. Ala habibika khairil khalqi kullihim. Ẹ wí kó lọ sókè dáadáa. Mo fẹ́ gbóhùn wọn ni. Maulaya salli wa sallim. Wa sallam. Iman abada. Hayya ila al-Madina. Hanabi. Hanabi. Ila al-Madina. Hanabi. Hayya ila al-Madina. Hanabi. Ila al-Madina. Hanabi Muhammadu. Hayya ila al-Madina. Ala habibika khairil khalqi kullihim. Ó yẹ tó jọjọ wí. Agbádá nìkan kan la wá wọ̀ ní àyín. Ẹni tó ṣí bíbà yìí fún wa ni mo ní a máa kí yẹn. Ó rí pé mi ti jókòó. Mo kọ́kọ́ ṣe salutation ẹni tá a torí ẹ̀ dé àyín ni. Béèyàn bá ti wí sọ́n pé àgbówó wọlé lọ́wọ́ ẹnì kankan. Àdètàṣọ àtàgèlè. Into jẹ́ kó deserve orí síìtì tó wà yẹn tó bá ráyè jókòó. Wàlá ọkọ̀ ànábì ni. Bẹ́ẹ̀ bá yóò ń bú ànábì dáadáa, ọkàn rẹ̀ ó balẹ̀. Sallallahu alayhi wa sallam. Tó bá máa wá sírù àyín, wọ́n taṣọ fún ẹ, Masha Allah. àbí ká ta gèlè, àbí kí wọ́n sáré náwó kan tó ṣe kó tó láǹfààní àti wọlé. Àwọn tó ṣí bíbà yìí fún wa, kìí ṣe orúkọ wa ní ṣí fún orúkọ ànábì ni. Sallallahu alayhi wa sallam. Ẹ̀yin olólùfẹ́ ànábì tẹ́ wá wà mí báyìí, ẹ̀náwó yín sókè kẹ́ yóò mú ànábì lẹ́ẹ̀mẹ́ta. Sallallahu alayhi wa sallam. Ó di méjì. Sallallahu alayhi wa sallam. Ó di méjì. Sallallahu alayhi wa sallam. Ẹ jókòó padà. Síìtì wa yẹn ká wá lè gé ní ẹ̀ ká lè dìsáàfù ẹ̀ lọ́dọ̀ Ọlọ́run. Màá tuntun wí, àwọn ìmáàmù òdẹ nílò máìkì, àwọn náà wá wí tiwọn. Pé Maulaya salli wa sallimu. Daiman abadan. Ala habibika khairil khalqi kullihim. Ó yẹ jájọ wí. Gbogbo ẹni tó wí tọkàntọkà ẹ̀ ní sori burúkú ní ọdún tuntun yìí. Ẹ tún pé Maulaya salli wa sallim. Daiman abadan. Ala habibika khairil khalqi kullihim. Maulaya salli wa sallim. Ọlọ́run sallallahu alayhi wa sallam. Daiman abadan. Arba. Daiman abadan. Ọlọ́run. Daiman abadan. Ọba aláàánú. Ala habibika khairil khalqi kullihim. Ó yẹ tó yájọ wí. Láàrin ìṣẹ́jú kan nísìn, ẹ̀yin onílù ẹ̀ wá wálé. Tàbá ti fẹ́ bẹ̀rẹ̀ báyìí, àmọ́ kó wọ́n ṣe tahiyyatu Rosul. The noble prophet Muhammad. Sallallahu alayhi wa alihi wa sallam. Tàbá ti máa bẹ̀rẹ̀ láàrin ìṣẹ́jú kan, á dìde, a máa dorí kodò. Pé bíbá ṣe fáyìn tó yìí, báyìí níbi ṣe wá dààmú tó kò jòkó nírú bíbá yìí rí. Àwa tá a dẹ̀ fẹ́ràn rẹ̀, àwa dẹ̀ ń jòkó. Bága yìí ṣe fáyìn tó yìí, ànábì òjòkó ń rú ẹ̀ rí. Àwọn olólùfẹ́ rẹ̀ la fi jòkó yìí. Ẹ já dìde sórí ẹsẹ̀ wa láàrin ìṣẹ́jú kan. As-salatu was-salamu alayka ya Rasulallah.
Ọlọ́run ò bá a ṣe kẹ́ bá a ṣe kẹ́ fún ànábì wa Muhammad abẹ́ọ́. ẹni tí aláfíà ìyá ọba tí ò bá yẹ lè jókòó tọ ìyá ọba làwọn dìde fún ànábì o. sallallahu alayhi wa sallam. As-salatu was-salamu alayka ya Rasulallah. Kí Ọlọ́run kó máa bá ànábì wa Muhammad. As-salatu was-salamu alayka ya Mustafa. Ìrẹ́ ni ẹ̀ṣẹ̀ Ọlọ́run kó bá ń kẹ́rì ànábì mi. Ya Mujtaba. Ìrẹ́ ni àánú Ọlọ́run kó kí ọ. Ya Yasin. Ànábì ẹni àmì. Ya Emi. Ànábì ẹni ìkẹ́ Ọlọ́run. Ya Mudasiru. Ànábì ẹni àánú. Ya Muzamilu. Ànábì ẹni ìkẹ́. Ya Aminu. Ànábì ẹni àrùn. Ya Raufu. Ànábì ẹni àánú. Ya Rahimu. Ànábì ẹni ìkẹ́. As-salatu was-salamu alayka ya Habiballah. Ìkẹ́ Ọlọ́run kó máa bọ́ lólùfẹ́ Ọlọ́run ànábì Muhammad. Hajatuna. Àní tá a wá ṣe níbi lónìí iṣẹ́. Àwọn kìsùdùnà. Ní tó gbé wa débi bí àtọkùnrin. Kashful ghita'i baynana wa baynaka ya Rasulallah. Ẹ̀ka kọ́tìnì ẹ jẹ́ ká sílẹ̀kùn fún wa kí gbọ́ náà wọlé. Assalamu alayka ya Muhammadu. Ànábì ẹni ẹ̀ṣà Ọlọ́run kó Ya máa bá wa. Ahmadu. Ahmadu ànábì. Ya Hamidu. Hamidu ànábì. Ya Mahmudu. Mahmudu ànábì. Ya Ahidu. Ahidu ànábì. Ya Wahidu. Wahidu ànábì. Ya Raufu. Raufu ànábì. Ya Rahimu. Rahimu ànábì. Ya Taha. Taha ànábì. Ya Yasin. Yasin ànábì. Ya Emi. Emi ànábì. Ya Alif Lam Mim. Mozambilu ànábì. Ya Alif Lam Ra. Wa Taha. Ya Ke. Ànábì o. Annabi Muhammad. Allah bá kí ànábì. Assalamu alayka ya mawlidita. Ọjọ́ tán bí Ọlọ́run kó kí ọ lọ́jọ́ náà. Wa yawma summita. Ọjọ́ tán sọ ẹ́ ló kọ ọ̀rọ̀ àánú. Wa yawma bu'ithta. Ọjọ́ tán gbé ọ dìde Ọlọ́run. Wa yawma hajarta min Makkata ila al-Madinati. Ọjọ́ tó ṣẹlẹ̀ àjò ní Mẹ́kà lọ Mádínà. As-salatu was-salamu alayka ya Rasulallah. Ọlọ́run kó máa bọ́dọ̀ ànábì. Ya Aba Qasim. Aba Qasimu. Aba Tahir. Aba Tahiru. Ya Aba Ibrahim. Ànábì bàbá Ibrahim. Aba Zainabu. Bàbá Zainabu. Aba Ummu Kulthum. Bàbá Ummu Kulthum. Aba Fatima. Fatima. As-salatu was-salamu alayka ya Rasulallah. Ó máa bá rí ànábì ẹni ẹ̀ṣá ni àánú. Hajatuna. Tó gbé wa débi bí ìta àfi débi. Wa kisuduna. Ìta wá ṣe débi bí. Kashful ghita'i baynana wa baynaka ya Rasulallah. Ẹ̀ka lẹ́kọ̀ọ́ ẹ̀jẹ̀ ẹ̀ka kọ́tìnì ẹ̀jẹ̀ rí wa. Mawlaya salli wa sallim. Àlìyànlẹ̀ ila al-Madina. إيمان أبدا إلى المدينة إلى المدينة على حبيبك خير الخلق كلهم. ó yẹ jáwé lórí dúró. إلى المدينة ẹ wọlé díẹ̀ díẹ̀. يا إيماني أبدا Ọlọ́run bá mi kẹ́ ẹ. على حبيبك خير الخلق كلهم. mẹ́ta la máa wí lórí dúró ẹ wí. sọ́lí wá sẹ́ ẹ̀mẹ́ta la máa wí bẹ́ẹ̀. àwọn àfa dúró fọlọ́hún. àwọn olórí àwọn ọba dúró fọlọ́hún. àwọn ìyá ọba dúró fọlọ́hún. àwọn ìyá àfa dúró fọlọ́hún. ó kẹ̀kẹ́. Mawlaya salli wa sallim. Ọlọ́run bá ń ká nàbí. ajá mọ̀ntáyì bó ti wúwo tó nínú ayé ó dìde fún anabi Muhammadu. ẹ ìmánì abada. Yóò máa lọ bẹ́ẹ̀. ala abibi kakaye rili gareke ko. ó yẹ jẹ́ tó tún wí. ẹ ṣeun. kí ló dé inú yóò dùn. asẹsẹ sanwó lé ní asẹsẹ sanwó wọlé ní ẹ jẹ́ wá jókòó padà ọ lè mọ sọ pé síìtì tí mo jókòó sí ẹ ń tẹ́ torí ẹ̀ fún mi mo kì í àbí bẹ́ẹ̀ kọ́ sallallahu alayhi wa mo ní sallam. forcefully má gba àsálàtù lẹ́nu rẹ kó tó bá ti wọnú họ́ọ̀lù yìí o gbọ́dọ̀ má wí
àmì tàṣà kúrìjì. Kí ló ṣe ẹ́? Àmì bìsí sálámì. Kí ló ṣẹlẹ̀? Àṣàjìdá dámú àjàrà. So nira. Ìmú kìlà tí ń bí dá mi. Kí ló dé bó ló ṣe ń ṣe báyìí? Àmú àbátí rí omi tí ní kọ́ ìka sí màtí. Kí ló ṣẹlẹ̀ sí ẹ? Wọ́n máa dọ́lí parí kò fi. Sálímà ìmí ní ìdọ́ mi. Má dára ẹ láàbò. Wọlé tàbí mo bá bàtà, fámà lè kọ́lé bí kàyé, kò lè tà sí tẹ̀fẹ́gẹ́ yá èmi. Kí ló ṣẹlẹ̀ bó ló ti ṣe báyìí? Sọ́ọ̀bù àánálẹ̀ ó bá mú Kàtí mú. Kí ló ṣẹlẹ̀? Bàbá ìdààmú ṣàjì mi. Nínú ìwà múdí tọrí mi. Mọ́láyà sọ́ọ̀lì wàsálì. Wàsálì mú dáì. Ìmọ̀ni àbàdà. Àlà bèbè kàkàyé. Kélé kàlè kíkó lé mi. Lálẹ́ àwa. Ṣé ìbá sọ láàfẹ́ ni tó ti gbé mi lọ? Làmùdùrí kí dààmú wa ní àlátọ́lá ni. Mi ìbá má máa dààmú báyìí. Ìfẹ́ ni. Wọ́n láàárín kí dálì ní kiri ní báàgì wálé alámi. Mi ìbá má máa ṣàìsàn kí n máa wá dààmú báyìí. Àkàìfà tún kírù bá Ádámà jẹ́ ìdásí. Kí ló ṣe ẹ́ tó ń dààmú? Bí ẹlẹ́kẹ̀wòdò ló dààmú ìwá sí kọ́mi. Kí ló kó wàhálà bá ẹ báyìí? Àfi bàtà níwájú dùn kọ́tọ̀ ẹ̀. Àbúrò tí ń wá dọ̀nà. Fífi lálẹ́ bàárì àlá. Kádà ẹ̀ka wálé àná mi. Mọ́láyà sọ́ọ̀lì wàsálì. Dáìmọ̀ni àbàdà. Àlà bèbè kàkàyé. Kélé kàlè kíkó lé. Ó yẹ pé Muhammadu Rosulullah. Muhammadu Rosulullah. ẹ̀tún máa pé Muhammadu Rosulullah. yẹ́lẹ̀ yìí mi fi ní àwa ní òfìrí yìí máa fi ra tán. Kí ló ṣe ẹ́ tó fi ń bú mi? Kí ló kọlù ẹ́? Mi ní ilé káwa láwọn ansọ́bùtà lámútálúmí. Ìfẹ́ ń dààmú mi. Ọwọ́ ní báwo mo ṣe ń ṣe báyìí? Ó mọ ìfẹ́. Àdàtìká ní àlá sírí bí mo sì tẹ̀tì rí. Èyí tí ó ń ṣe mí ó ṣe wọ́n náà. Ọlọ́run ó fi ti ń kà mí kà wọ́n náà. Ó mọ ìfẹ́. Ànìlíwú ṣáàtì wàhálà dáyì bí mo ní àsìmí. Ẹni tí ìfẹ́ bá gbá mú àníṣọ́gbọ́n ṣe náà lọ́la. Nínú sí à lágẹ̀ àsìtò àsìmáwò. Iná lè mọ ìbá nílé. Ó sàlẹ̀ fẹ́ sọmọ mi. Mọ́láyà sọ́ọ̀lì wàsálì. Dáìmọ̀ni àbàdà. Àlà bèbè kàkàyé. Kélé kàlè kíkó lé. Ẹ̀tún gbé Muhammadu Rosulullah. Muhammadu Rosulullah. wọ́n jí fírí ìlàyé. Ọlọ́run ò bá ń ṣàforíjì. Likuli li Mùsùlùmí náà bí mọ́. Gbogbo Mùsùlùmí ayé Ọlọ́run máa ń kẹ́ gbogbo wọn. Yẹtìlú bílí masijidile Ọlọ́run. àdìsọ́ wà bílí arabi. Wọ́n náà tí wọ́n ń kà nínú Jerusalem àti nínú Árámù méjèèjì. Ìjà yìí máa ń bá Mo ètò. fọlá ẹnìkan bẹ́ẹ̀ Ọlọ́run. Títẹ̀ Alẹ́ náà. bàtí ní aramu. Nábì tó ní Árámù, mo fọlá rẹ̀ bẹ́ẹ̀ ọ́. Àdìsímù wú kọ́sàmù. Ó kú ànábì. Ìrìn àṣà mílí kọ́sàmù. Kò sírù làkò tí wọ́n lè fọ́kù ànábì sí. Bí fọ́jì àlèrọ̀jà yìí.
dáírà mú ní àkìsẹ́ o. Mo gbà pójú ọ̀nà ni mo wà. Ẹ má dàrú. ìbàjì ẹni ìsàbí. Má jẹ́ kó ayé ó dàrú. dáírà mú kárí mi. Má jẹ́ ó dàgbọ̀. wọ́lí tún fi ìlàyé. Ọlọ́run ò bá mi ṣàánú, bá mi ṣèkẹ́. bí ẹrúdì kàfi dára ẹni iná làwọn. Gbogbo ẹni tó débì lọ́dún yìí, Ọlọ́run yóò lọ ra àánú gbà Ọlọ́run abẹ́. sọ̀bùrà mọ́tàtà ni wòlé àwa lùkàwọ́. Ẹni tí ò débì pẹ̀lú àlàáfíà, ẹjọ́ lọ ńlá làáfíà tó bá délé. wọ́n sì lè sún bí sọ̀lá Àánú tí Ọlọ́run. ní kàdá ìmọ̀ tí. alánàbí yìí bí mo ní alẹ́ wà mọ́ tásímì. Bàkà nábì. márọ̀ náà tí a sábà tún ní bá tẹ̀lé ìwòsàn. ẹjọ́ wí bẹ́ẹ̀ ìwòsàn. ẹ̀tún wí bẹ́ẹ̀ ìwòsàn. wà á ti rọ bálí ìsà àdìsí bí nàgàbí súnmọ́rì dán. Ọlọ́run bá mi pa àánújó lọ́dọ̀ ẹnìkan. àní àbí bẹ́kìrì wà ní umari. Abubakar bá ń kẹ́ ẹ bá mi kó òwúrò náà. wà ní aliyi wà ní Ìbáwọ̀ Ali. usman àfílì karami. Jẹ́ kó náà rà àánú àti Usman. wájú fìrí ìlàyé. Ọlọ́run bá ń ṣàforíjì tó pọ̀ tó pọ̀ tó pọ̀ tó pọ̀. wájú fìrí ìlàyé. Ọlọ́run bá ń ṣàforíjì tó pọ̀ tó pọ̀ tó pọ̀ tó pọ̀. wájú fìrí ìlàyé. Ọlọ́run bá ń ṣàforíjì tó pọ̀. Mo bẹ̀ ọ́ ní Ọlọ́run. wájú fìrí ìlàyé. Ọlọ́run bá ń ṣàforíjì tó pọ̀ tó pọ̀. wájú fìrí ìlàyé. Bá ń ṣàlékún kí Ọlọ́run. nìkólé ni mùsùlùmí náà bímọ. Gbogbo Mùsùlùmí ayé tàjọ́ sàṣàlátù yìí bá foríjì. yàtúndú bẹ́lí masiji délé akínsọ́ àfilẹ̀ ara. Wọ́n náà tó ń ṣẹlẹ̀ nínú Jerusalem àti inú Madina. ìjẹ́ ìmọ̀wé tù ú fi tọ́ ìbáṣe ní àmọ́. Ọ̀fọ̀lá ànábì bẹ́ọ́ ànábì tó kẹ́. fàyísí mú kọ́sàmú mi Gbogbo àzọ̀ ànábì bílí kọ́sàmí. gbogbo nǹkan ló lè gbà lọ́dọ̀ Ọlọ́run. fàbí ìbúrí dàtúnlé mọ́kò tẹ́rì kọ́ni kò tí mo ti. Borí jáde wàlẹ̀ àmúdú nílé ayé mi. láti October àdìrò Pàdé kó tì mà. àfikàtà mi. àti fìtì báyìí ní January. àbúyá tuwa kọ́dí àtàtì. Àní gbogbo ń tà sí. sìtì nàmà mi àti. Ọlọ́run o àríjìbì Ẹ̀yẹ̀ dúró ọ̀rọ̀ wa. àtàlùwànà yàwá sí àlékàrà mi. Mọ́ọ́lá yà sọ́lé wà sẹ́sẹ́ dáìmọ̀ ní abàdà. Àlà àbẹ̀bẹ̀ kàkà. káyé rírì kàlẹ́ kíkó. mo kàn ra kaburida yẹn níwọ̀nba ni bá a ṣe máa ń kẹ́ lọ́dọọdún nìyẹn. nísìnyí àbọ̀sí àìtẹ́mù tó pẹ́ nìyẹn. ní ọdún yìí the total salawat tá a ṣe before katola ń bọ̀ níbí báyìí ó jẹ́ 3,943,000,000 asalatu fún anabi ẹ̀ yóò mú anabi dáadáa. tábà parí iṣẹ́ yẹn tán là tó jáde wá ládùúpẹ́ báyìí bí mo ti máa wá dúpẹ́ lọ́dọọdún náà la máa tún wá dùn báyìí pé la ilaha illallah. Masha Allah alhamdulillah. La ilaha illallah. Alhamdulillah. Turumola. Allah Allah. Muhammadu Rosulullah. Masha Allah. Alikuriyanu kalamu. Oya ẹ jẹ́ ká jọ wí. La ilaha Masha Allah. ẹ jẹ́ wí dáadáa. La ilaha. Kí ló dé? Muhammadu Rasulullah. Ẹja wí. Bukalamulah. Ẹ̀sùn báyìí díẹ̀. La ilaha illallah. La ilaha illallah. Congratulations to all Muhammad Rosulullah. Global family. Home and abroad. Congratulations to everyone. Oya ẹ jẹ́ ká jọ wí. La ilaha illallah. Dúdú ẹ̀sọ́ yọ. La ilaha Dúdú Mọ́ọ̀lá. illallah. Prince Abolore. Àbúrò níyà. Olórí Elégùṣì ló wọlé bọ̀ ní ìyàwó Sẹ̀kínà.
Masha Allah. Al-Qur'anu kalamullah. Bóyá nítorí ṣe o. Ajá Bokolola. Ìwọ Ọlọ́run ni. Bokolola làwọ̀. Bokolola àdàwó. Àdàwó sàlájà náà. Ọ̀rẹ́ bọ̀. Ajabuki. Ẹ jẹ́ wọn lọ ẹ mú wọn lórí ìjókòó náà. Mo ní gbogbo wọn wà. Ẹyin tẹ́ ní ẹ́sìtìmìdà. Olórí Elégùṣì. Olórí Sekinat. Wàlá ìdí oúnjẹ ní gbogbo wọn wà. Ẹ lọ mú wọn gbẹ̀ ẹ lọ mú wọn. Ẹ lọ pàdé wọn jàre. Ẹni tó rí ṣe o. Ìwọ Ọlọ́run ni. Ẹni tí Tí ò ní o. Alákàdé ìwé Ìwọ náà. Ọlọ́run ni. Ẹni tó kọ́lé. Ìwọ Ọlọ́run ni. Àwọn tó ti kọ́. Ìwọ Ọlọ́run ni. Ẹni tó bímọ. Ìwọ Ọlọ́run ni. Àwọn tó ti bí o. Ìwọ Ọlọ́run ni. Ẹ wo bá a ṣe ń lóyún. Iṣẹ́ Olúwa ni. Ẹ wo bá a ṣe ń bímọ. Iṣẹ́ Bí òye Olúwa dẹ́sẹ̀ ni. ẹ wo bọ́mọ ṣe ń ra. Iṣẹ́ Olúwa ni. Ẹ ti wo bọ́mọ ṣe ń rìn. Iṣẹ́ Olúwa ni. Ẹ wo bọ́mọ ṣe ń sọ̀rọ̀. Iṣẹ́ Olúwa ni. Ẹ wo bọ́mọ ṣe ń dàgbà. Iṣẹ́ Olúwa ni. Alimatani, Afifatani, Alalisani, Fakilatani, Telemizani, Afifatani, Ilaramani, Subhanallah, Wabiyamode. Subhanallah. Ele azeme. Ọlọ́run ìwọ ló dá mi, èmi ò gbàgbé rẹ o. Ọlọ́run jọ̀wọ́ dákun má gbàgbé mi. Àyílá Ayela la. dáadáa. Ayela. Ayela la. La la. Muhammadu Rasulullah. Al-Qur'anu kalamullah. Ẹni tó lọ́kọ̀. Ìwọ Ọlọ́run ni. Ẹwà wọn tó ti ní o. Ìwọ Ọlọ́run ni. Ẹni tó láyà. Ìwọ Ọlọ́run ni. Ẹwà wọn tó ti ní o. Ìwọ Ọlọ́run ni. Ojú bá ṣe Ìwọ iṣẹ́ Olúwa ni. ẹ̀wọ̀n borun ṣe. Ṣeun wá iṣẹ́ Olúwa ni. Bàfẹ́fẹ́ ṣeun fẹ́ iṣẹ́ Olúwa ni. Yàtọ̀ wo Ó borun ṣe. ṣeun wá iṣẹ́ Olúwa ni. Ọba wa rí bẹ́ẹ̀ Ìwọ ló dá mi, èmi ò gbàgbé rẹ̀ o. Àbọ̀lọ́rẹ́ Ọlọ́run jọ̀wọ́ o, dàbọ̀ má gbàgbé mi. La ilaha illallah. ẹ̀mí dáadáa. La ilaha illallah. Allah. Muhammadu Rasulullah. Al-Qur'anu kalamullah. Ọlọ́run mi Mo wá dúpẹ́. Ọlọ́run mi mo máa fẹ́ wá. Ọlọ́run mi mo wá dúpẹ́. àwọn olórí tó fọlọ́run. Ọlọ́run mi mo máa fẹ́ wá. Torí ìwọ lọ́ba tó ń ṣe tàná. Allah, ìwọ lọ́ba tó ń ṣe tòní. Lọ́wọ́lọ́wọ́ ó ti dájú pé wà á ṣe tọ̀la. Ẹ̀mí dáadáa. Ó máa ṣàṣe tì nínú
ọ̀rọ̀ rẹ̀ àlà ọlọ́run mi mo wá dúpẹ́. Àtòrè àná àtòrè òní mo dúpẹ́. Ọba Olúwa ọmọ èyí sópin oore ọlọ́run mi mo wá dúpẹ́. Ó yẹ dúpẹ́ fọlọ́run dáadáa ní o. Ọlọ́run mi mo mọ̀ pẹ́ wá. Torí ìwọ lọ́ba tó ń ṣe tàná. Ẹgbẹ́ Allah. Ìwọ lọ́ba tó ń ṣe tòní. Lọ́wọ́lọ́wọ́ ó ti dájú pé wá ṣe tọ́lá. Bí àsálàtù bá ṣeré o. Kò máa ṣàṣe tì nínú ọ̀rọ̀ rẹ̀. Allah ọlọ́run mi mo wá dúpẹ́. Subhanaka Allahumma la ilaha illallah. Fáìsì Òṣòdì sọ̀lọ̀. Subhanaka Allahumma la ilaha illallah. Abiyamudika Allahumma la ilaha illallah. Watabaraka jalaluka la ilaha illallah. La ilaha gairuka la ilaha aridiwaniya illallah. Wala ilaha gairuka la ilaha illallah. Àwọn tá a fẹ́ wá Ọlọ́run fẹ́ wá o. La ilaha illallah. Àwọn tá a kún wá Ọlọ́run kún wá o. La ilaha. Bàbá pe àwọn orúkọ yẹn. Sim Anabi Muhammad. Àwọn tó kún wá Ọlọ́run Sim kún wá Anabi Muhammad. o. La ilaha illallah. Àbẹ̀wò tó kún wá ṣe bó rí wá o. La ilaha illallah. Ọba tó dá wa. Markaz Muhammad Rasulullah. Markaz Muhammad Rasulullah. Anan. Ọlọ́run mi kò wá dúpẹ́. Mamba ulifai. Ọlọ́run mi kò mọ̀ tẹ̀ wá. Mamba Ẹ̀yin ulifai. Àbújá ẹ máa bọ̀. Ọlọ́run mi kò wá dúpẹ́. Àbújá platform ká bọ̀ bọ̀. Ọlọ́run mi kò mọ̀ pẹ́ wá. Abuja platform. Àbújá orí ìwọ lọ́ba kò ń ṣe. Abuja platform. Allah. Ìwọ ló bá tó ń ṣe tòní. Lọ́wọ́lọ́wọ́. Ó ti dájú pé wà á ṣe ìtọ́lá. Abuja platform ẹ jáde Owó ṣẹ̀ṣẹ̀ ti. nínú ọ̀rọ̀ rẹ̀. Allah ọlọ́run mi. Nígbà tó ń múra lọ́wọ́ Euro platform. Baraka Allahu. Euro platform. La ilaha illallah. Europe. Subhanaka Allahu. Europe. La ilaha illallah. Euro platform. Subhanaka Abuja Edo. Europe. Abuja ẹdúró náà ti pẹ́. Europe. Ẹdúró wọ́n ti pè yí ẹ̀dá. Europe. Ẹ ti pẹ́. Àwọn tó fẹ́ wá Ọlọ́run
pé dúpẹ́. Ọlọ́run mi ọmọ ọpẹ́ wa. oníwọ̀ lọ́ba. Àwọn tó tẹ̀lé yín wá ẹni ká máa bọ̀. Àwọn tó tẹ̀lé Yúróòpù wá. Ìwọ lọ́ba tó Àwọn tó ṣe tẹ̀lé Yúróòpù wá. Yúróòpù. ó ti dájú pé Europe wàá platform. ṣe dọ́là. Ewì dodo. ọmọ sáṣẹ́tì nínú ọ̀rọ̀ rẹ̀. àlà ọlọ́run mi ò wá dúpẹ́. Túbú àrẹ̀ká. Allahumma Àbọ̀lọ́ rẹ̀. Iye sọ̀lá tún tẹ̀sí à. Lẹ́sẹ̀ ní Europe platform lọ́dún ire o. Tàbí ìyá Múníkà. Allahumma. Àwọn tá a fẹ́ wá. Ọlọ́run fẹ́ wá o. Pàákẹ́lẹ́ fi kù. Ẹ kò rí e. Àwọn ẹ̀dá fún wa. Ọ̀hún fàmẹ́múlọ́dọ̀ yìí. Ẹ̀mẹ́múlọ́dọ̀ yìí. Abuja, Ọlọ́run mi, mo wá dúpẹ́. Abuja platform. Ọlọ́run mi, mo mọ ọpẹ́ wá. Àwọn Abuja, Ọlọ́run mi, mo wá dúpẹ́. Bàbá Wá ìdúpẹ́ dúpẹ́. kọjá. Ọlọ́run mi mo mọ̀ pẹ́ wá. Torí wọ́n lọ́ba tó ń ṣe kàná. Abuja platform. Ìwọ lọ́ba tó ń ṣe tòní. Ó ti dájú pé wàá ṣe kọ̀lá. Èkólé àtẹ̀tẹ̀ Àríṣekọ́lá. nínú ọ̀rọ̀ rẹ̀. àlà ọlọ́run mi ṣe kó wá dúpẹ́. Adóore àná. Adóore òní. Abuja platform. Dúpẹ́. Congratulations. Ìlàyé Àdóore dìgbà. Ìlàyé àdóore dìgbà. Abuja. Adóore àná. Adóore òní mo dúpẹ́. Ọba Olúwa kó bá bá níbẹ̀ yìí ìṣòpin oore. Bóyá ọlọ́run mi mo wá dúpẹ́. Àwọn Àbújá ń dúpẹ́ dúpẹ́. Ọlọ́run mi mo mọ ọpẹ́ wá. torí wà lọ́ba tó ń ṣe kàná. Ẹgbẹ́ Àlà ìwọ lọ́ba tó ń ṣe tòní. Lọ́wọ́lọ́wọ́ ó ti dájú pé wà á ṣe dọ́là. Abuja platform. Kò wá sáńdéjì nínú ọ̀rọ̀ rẹ̀. Àlà ọlọ́run mi mo wá dúpẹ́. Túbú àgàkà. Aláwùwà. La ilaha illallah. Ẹ̀sùn. Abuja. Ẹ wá tọdún yìí, a máa ṣe ọdún lọ́dún tó pọ̀ lágbára Ọlọ́run. Gbogbo tẹ́ fi béèrè, Ọlọ́run máa ṣe fún yín. Tàbí ìyá Múníkà. Oya Abuja. Abuja. Bóyá ẹ jòkó. Alájà Kàbí. Bàbá Mọ́láka. Díẹ̀ díẹ̀. Alálùkà. La ilaha illallah. Wàlá ìlàgò èrúkà. La ilaha illallah. UK. Ìlàgò èrúkà. UK. La ilaha illallah. La ilaha illallah. Allah, Allah, Maulana. UK platform. La
sílàní. Àṣàbí. Ìjó kílàní wàtò sílàní. Ìlàmà tí èlé Àṣàbí. UK. láìlá ayé lálá àlá àlá Àdìsẹ́kọ́lá. UK. láìlá ayé lálá àlá àlá wàhálà ẹ má sáré láìlá ayé lálá àlá àlá wàhálà. Owó kọ́ Wàtú sílàní, ẹ ti náwó kẹtọ́ wá. nìtún kízàní, Ìjọ ni kẹjọ. wàtú sílàní, ìlànà bí ilé Àṣàbí, láìlá àìlàlá, àlàálá mọ́lá. Ọlọ́run mi mo wá dúpẹ́, ẹ dúpẹ́ dáadáa. Ọlọ́run mi mo mọ́pẹ́ wá. Láti UK. Ọlọ́run mi mo wá dúpẹ́. Mo kí yín kú oríire. Ọlọ́run mi mo mọ́pẹ́ wá. Ṣé Bọ́lá. torí ìwọ lọ́ba tó ń ṣe tàná. Ẹgbẹ́ Allah. Ìwọ lọ́ba tó ń ṣe tòní o lọ́wọ́lọ́wọ́. Ó ti dájú pé wàá ṣe dọ̀la. Ẹ wí dáadáa, kò máa ṣàṣe tì nínú ọ̀rọ̀ rẹ̀. Allah, Ọlọ́run mi mo wá dúpẹ́. Àtọ́rẹ́ àná. Àmọ́dọ́rẹ́ ní mo dúpẹ́. Mashallah, UK. Oya UK, Mashallah. Olúwa UK. ọmọ níbẹ̀yẹ ìṣòpin oore. Ọlọ́run mi mo wá dúpẹ́. Àwọn ará UK ti dúpẹ́ Arima. Ọlọ́run mi Arima. Mashallah. torí ìwọ lọ́ba tó ń ṣe tàná. Ẹgbẹ́ Àlá ìwọ lọ́ba tó ń ṣe tòní. Lọ́wọ́ ó ti dájú pé wàá ṣe tọ̀la. ẹ̀rí dandan. Kò mà sáṣe tì nínú ọ̀rọ̀ rẹ̀. Amẹ́ríkà platform. Àlá Ọlọ́run mi mo wá dúpẹ́. Ìṣá sọ̀hún yàtí wàhálà sọ̀lá tún. Amẹ́ríkà. America. United States. Wàhálà sọ̀hún yẹ̀sí wàhálà sọ̀lá tún. Princess Adéjọba. Lẹ́mọ̀ntàrọ̀ká sọ̀lá tààlà mú wọn mọ́. Ọlọ́run mi mo wá dúpẹ́. America. Amẹ́ríkà wá dúpẹ́. Ọlọ́run mi mo wá pẹ́ wá. Torí ìwọ lọ́ba tó ń ṣe tàná. Ẹgbẹ́ Allah. Ìwọ lọ́ba tó ń ṣe tòní. Lọ́wọ́lọ́wọ́. Ó ti dájú pé wàá ṣe tọ̀la. Àwọn Amẹ́ríkà lẹ́rìí ẹ́. Kò mà sáṣe tì nínú ọ̀rọ̀ rẹ̀. Bàràkàlàfì. Ajáde sí. Ọlọ́run mi mo wá dúpẹ́. Subhanaka Amẹ́ríkà. Allahumma La ilaha illallah. Mọ̀mọ́ wọn bá dé sẹ́. Subhanaka Àwọn Amẹ́ríkà rí. Bàràkàlàfì kù. Ó ṣeun. La ilaha illallah. Wàbí Yahudika. Allahumma Amẹ́ríkà. la ilaha illallah wa la ilaha ghayruka. Baby body 2K. Baby body 2K. 2K. Oya. La ilaha. Ẹgbẹ́ àwọn tó ń fẹ́ wá Ọlọ́run fẹ́ wọ́n. Bẹ́ẹ̀ni Àbùjílọ̀. Amẹ́ríkà. Princess Adéjọba. Àwọn ọ̀dà Amẹ́ríkà. Ọlọ́run kún wọn. La ilaha illallah. Àwọn ọ̀dà fún wa. Ọlọ́run fún
Baby party, ó wálé. Ọlọ́run mi mo wá pẹ́ wá. Torí wọ́n lọ́ba tó ń ṣe ìdájọ́ pé àlá lọ́ba tó ń ṣe tòní. Princess Ajoke, Adise Kọ́ládà. Mo máa ń ṣe nínú ọ̀rọ̀ rẹ̀. Àlá Ọlọ́run mi ò wá nígbà. Adóre àná, adóre òní, mo dúpẹ́. Àwọn Amẹ́ríkà wọ́n dúpẹ́ fọ́lọ́run. Adóre àná, adóre òní, mo dúpẹ́. Ọba Olúwa kó máa máa nífẹ̀ẹ́ yìí sókè oore. Ó yá Ọlọ́run mi ìwò wá dúpẹ́. Ará Amẹ́ríkà ó yẹ lọ́jọ́ kó. Ọlọ́run mi ìwò ọgbẹ́ wá. Ẹ represent àwọn ará Canada. Ọlọ́run mi Mo wá dúpẹ́ fáwọn Canada. Ó yá. Ọlọ́run mi ìwò ọgbẹ́ wá. Canada. Torí ìwọ lọ́ba tó ń ṣe dáná ẹgbẹ́ á. Alájà tó yìn. Ìwọ lọ́ba tó ń ṣe tòní. Lọ́wọ́lọ́wọ́ ó ti dájú pé wà á ṣe ìtọ́lá. Ẹ wí dáadáa kó máa ṣàṣe tì nínú ọ̀rọ̀ rẹ̀. Àlá Ọlọ́run mi ò wá dúpẹ́. Subhanaka Allahumma. Ẹ kú náwó. Ẹ kú ọdún. Asibi Rabbi. Abawangosi. Alihuda. Wala Alihuda. Gairuka. Àwọn kan fẹ́ wá, Ọlọ́run fẹ́ wá. Wọ́n ní mọ́tò yìí búlọ́ọ̀kù wa o. Wọ́n ti fẹ́ jo táyà mọ́tò yìí. KJA 757 KK. Alihuda. Wọ́n ti fẹ́ jo táyà mọ́tò yìí o. Mo pè é lọ́sàn-án, mo tún pè é lóru Ọlọ́run. Mo pè é lọ́rọ̀, mo tún pè é ní gbangba. Mo pè é kọ̀rọ̀. Mo tún pè é ní gbangba. Ọlọ́run mi mo wá dúpẹ́. Àlùdà ló ń dúpẹ́ lọ́wọ́. Ọlọ́run mi mo dúpẹ́ wá. Àwọn Naija nìyẹn. Ọlọ́run mi mo wá dúpẹ́. Fíṣà. Ẹ kú ọdún. Ọlọ́run mi mo dúpẹ́ wá. Alájà Kẹ́rù ọdúpẹ́ fọ́lọ́run. Ọlọ́run mi mo wá dúpẹ́. Ìyàwó ààrẹ náà ó dúpẹ́. Ó yá. Ọlọ́run mi mo dúpẹ́ wá. Sọ́wọ́lé Kẹ́rù. Torí wọn lọ́ba tó ń ṣe tàná. Ẹ pé Allah. Ìwọ lọ́ba tó ń ṣe tòní. Lọ́wọ́lọ́wọ́ ó ti dájú pé wà á ṣe ìtọ́lá. Sọ́wọ́lé Kẹ́rù. Ẹ̀wí dandan kò wá ṣàṣe tì nínú ọ̀rọ̀ rẹ̀. Aláti ṣe. Ẹ kú ọdún. Ọlọ́run mi kò wá dúpẹ́. Adóre àná, adóre òní, mo dúpẹ́. Mashallah. Adóre àná, adóre òní, mo dúpẹ́. Ọba Olúwa kó máma níbẹ̀ yìí ìṣòpin oore. Ọlọ́run mi kò wá dúpẹ́. Ẹ kú ọdún. Ọlọ́run mi kò wọ́pẹ́. Ẹ kú ọdún kan. Àṣeyí náà ọdún lọ́wọ́ Ọlọ́run.
ṣe èyí àwọn sọ̀pọ̀ ọdún láyé ọlọ́run mi mo mọ̀ pé wọ́n torí wọ́n lọ́ba tó ń ṣe ìtàná ìwọ lọ́ba tó ń ṣe tòní ó sì dájú pé wà á ṣe ìdọ̀lá kó wà sáṣẹ́dé nínú ọ̀rọ̀ rẹ̀ ọlọ́run mi mo wá dúpẹ́ subhanaka Allahumma Asibi Rabbi Global Family. Abdulaziz subhanaka Anasofa wẹrẹwẹ. Anasofa wẹrẹwẹ Ogun State. watabaraka jalaluka Asibi Rabbi wala ilaha Agẹruka. Asibi Rabbi. la ilaha Asibi Rabbi. Àwọn tá a fẹ́ wá. Ọlọ́run fẹ́ wọ́n. Àwọn tá a kún wá. Ọlọ́run kún wọ́n. Iṣẹ́ wọ́dà. Iṣẹ́ Asibi Rabbi là. Àwọn tá a kún wá. Àmọ́ wọn tá ń bú wa ṣe borí wọn láìláìláìlá. Gbogbo ohun tá bá sọ kò jẹ́ tiwọn láìláìláìlá. Bá ní kó bàjẹ́ fún wa kò ní bàjẹ́ fún wa. Asibi Rabbi kẹ́dúró náà. Ìwádìí ọdún kẹta ṣe tán. Bóyá Asibi. Ọlọ́run mi mo wá dúpẹ́. Asibi Rabbi dúpẹ́. Ọlọ́run mi kò wọ́n fẹ́ wá. Ọlọ́run mi kò wá dúpẹ́. Ọlọ́run mi kò mọ̀ pé ẹlẹ́jọ̀kọ́. Torí wọ́n lọ́ba tó ń ṣe ìdáná. Àjọsọ́pà. Ìwọ lábà tó ń ṣe. Lọ́wọ́ ó ti dájú pé wà á ṣe àdánwò kò má ṣàṣe nínú ọ̀rọ̀ rẹ̀ Ọlọ́run mi ò wá dúpẹ́. Àlọ́sẹ̀ ọmọ yẹ̀sí ìhùwàlà sọlá tún. Afárá Liman bàgẹ́. taraka salata ala Muhammad. Bóyá sọ pé wàyí sọ láyé tàfà bògìlì àdìrọ̀ míà. Wàtàkì tó mú mi salati ala Muhammad. Bóyá Ọlọ́run mi mo wá dúpẹ́. Ànàsíwọ́fà ló ń dúpẹ́. Ọlọ́run mi mo mọ̀ pé wá. Àwọn wárẹ̀ wá ń dúpẹ́. Ọlọ́run mi mo wá dúpẹ́. Gbogbo jàmá ànàsíwọ́fà ni o. Ọlọ́run mi mo mọ̀ pé wá. Bóyá lọ́jọ́ kó. Torí wọ́n lọ́ba tó ń ṣe ìdáná. Ìwọ lọ́ba tó ń ṣe tòní lọ́wọ́ ó ti dájú pé wà á ṣe dọ̀la. Imam's platform. Wọ́n ṣàṣedì nínú ọ̀rọ̀ rẹ̀. Ẹ̀yin mọ́mọ́ bóyá Ọlọ́run mi ò wá dúpẹ́. Ànàfàrí dùn mí ní àyè mọ́tìlì udó. Kúlù ṣàkàṣì kànà mí ní ìhìtàdà. Nánú àti báwo lè ṣe igi àmọ́dá. Tàbí wúlì mọ̀rí fún yín, mọ̀rí fún lè mọ̀dá. Nánú kọ́ mú
سيدو من أمدا سلبنا من بعد وزن كحمدا علي هدى جمهورية سودا من تماشى بسعيد سيدة ويا الله àwọn tó ń ṣiṣẹ́ yẹn dà. ربنا Dáwùmí dáwùmí. حسبنا نحن قوم سعدوا من أمدا أو إمام لا تبا سلبنا من بعد وزل كامدا Ẹ kú oríire. ويا علي هدى جابوي سوادا من تماشى بزايد زايدا ويا على أنا ما بالوديو كل ما مدى إلينا يده فله أسوأ مما مده رحم الله الذي يرحمنا والذي يسد إلينا هداه torí àwọn àmọ́ múlábí lọ bẹ́ẹ̀ Ọlọ́run mi mo wá pẹ́ wá. Ẹyin má gbẹ ṣeun. Ọlọ́run mi mo wá dúpẹ́. Àwọn Yúróòpù wọ́n àpẹẹlẹ kan. Ọlọ́run mi mo wá pẹ́ wá. Torí ìwọ lọ́ba tó ń ṣe tàná. Ẹ kú náwó, ẹ kú náwó. Ìwọ lọ́ba tó ń ṣe Òní. lọ́wọ́ lọ́wọ́. Ó ti dájú pé wà á ṣe dọ̀là. Ó ṣe wá náwó ní. Ó wá ṣàṣetì nínú ọ̀rọ̀ rẹ̀. Yúróòpù. Ọlọ́run mi mo wá dúpẹ́. Subhanaka. Ẹ ṣeun Yúróòpù. Allahumma. Praise the Lord. Dúdú espagnol. Dúdú espagnol. Dúdú espagnol. Subhanaka. Allahumma. La ilaha illallah. Wa tabaraka jalaluka. La ilaha illallah. Wa la ilaha
Mashallah. Ọlọ́run Ayégbé. mi mo mọ́pẹ́ wá. Ajá Balkis, ayégbé. Torí ìwọ lọ́ba tó Ayégbé. ṣe kàná ẹ pé Allah. Ìwọ lọ́ba tó ń ṣe tòní lọ́wọ́lọ́wọ́. Ó ti dájú pé wà á ṣe ìtọ́nà. Ẹ wí dáadáa. Kò mọ̀ sáṣe tì nínú ọ̀rọ̀ rẹ̀. Allah, Ọlọ́run mi mo wá dúpẹ́. Àtọ́rẹ́ Kúbáyàkùn. ṣé o kúbáyàkùn? Àtọ́rẹ́ òní. Àbá tó ṣe òye. Mashallah. bá mi gbà wọ́n lálejò bó ṣe ń bọ̀ yẹn ẹ bá mi gbà wọ́n lálejò o ṣeun ọmọọba àtọ́rẹ́ àná. Àtọ́rẹ́ òní mo dúpẹ́. Ọba Olúwa kó máa máa ní lẹ́yìn ìṣòkìn oore. Bóyá Ọlọ́run mi mo wá dúpẹ́. Ọlọ́run mi mo mọ́pẹ́ wá. Kí ló dé dẹ̀ wá dúpẹ́ mọ́? Ọlọ́run mi mo wá ẹ wá ga dúpẹ́. síwájú fáwọn. Ọlọ́run mi mo mọ́pẹ́ wá. Ọmọọba torí ìwọ lọ́ba tó ń ṣe Honorable Gabriel kàná. Oṣù tẹ́tẹ́. Ìwọ lọ́ba tó ń ṣe tòní lọ́wọ́lọ́wọ́. Ó ti dájú pé wà á ṣe ìtọ́nà. Ọmọọba ń dúpẹ́ bọ́lọ́. Ó máa ṣàṣe tì nínú ọ̀rọ̀ rẹ̀. Allah, Ọlọ́run mi mo wá dúpẹ́. Subhanaka Ọlọ́tọ̀. Allah. Prince Adé ọlọ́tọ̀ Òṣòwò. Subhanaka Allahumma Òṣòwò Òṣòwò. la ilaha illallah wa tabaraka jalaluka Òṣòwò. la ilaha illallah ọmọ ọba wà wa la ilaha ghayruka la ilaha illallah. Àwọn tó ń fẹ́ wá kọ́ lóhùn fẹ́ wá. Ẹ̀bùrù ilà ìlàlá. Àwọn tó ń kún wá kọ́ lóhùn kún wá. La ilaha illallah. Àwọn tó ń fún wá Túmọ̀lá. kọ́ lóhùn fún wá. ó yẹ bó gbà wọ́n ààrẹ mọ́gàjí Olúbàdàn mọ́gàjí Olúbàdàn. àwọn tó ń bú wa Ọ̀ṣun. ṣe bó Prince Abolore. Ẹ gbà wọ́n lálejò. Ọ̀ṣun. Ogun tó bá rò kó jẹ́ tiwọn. Bani kó bàjẹ́ fún wa, kò ní bàjẹ́ fún wa tọmọtọmọ. Honorable Gabriel Oṣù. Barakallahu. Bani kó burú fún wa, kó burú fún wa. Ẹṣeun ẹṣeun. Bani kọ́ lóhùn mú wa, kọ́ lóhùn máa mú wa. Bani kọ́ lóhùn mú wa, kọ́ lóhùn mú wa tọmọtọmọ. Ọlọ́run mi mo wá dúpẹ́. ọmọ Ìbàdàn. Ọlọ́run mi mo mọ̀ pé wá. ó yẹ Ọlọ́run mi mo ó yẹ wá àyíbọ̀. dúpẹ́. ẹ má bọ̀ lẹ́gbẹ̀ẹ́ Naija yìí. platform ẹ bọ̀. gbà wọ́n lálejò. Ọlọ́run mi mo mọ̀ pé wá. Torí ìwọ lọ́ba tó ń ṣe àdámẹ́ pé Allah. Ìwọ lọ́ba tó ń ṣe tòní lọ́wọ́lọ́wọ́. Ó ti dájú pé wà á ṣe tọ̀la. ẹ gbọ́ ọmọ ọba láyé sílẹ̀ yẹn. Kò máa ṣàṣe tì Ọlọ́tọ̀. nínú Ẹ wọ ọ̀rọ̀ lọ bẹ́ẹ̀. rẹ̀. Ọlọ́run mi mo wá dúpẹ́. Ẹṣeun. Àtọ́rẹ́ àná. ẹ wo ẹ dára ká ìdánù. tábà ní ká máa kọrin báyìí làwọn yóò máa dáná. ẹṣeun. bàbá àdì
ṣé rí tábà ní kábàdá wà kàlọ́ wa ẹ̀. àwọn yóò kà máa wá. àwọn èèyàn máa náwó àsìkò mọ́mọ́ wa lọ wálé. bọ̀ bó fẹ́ fi kẹ́kẹ́ yé yín. àní wálé. tábà ló tó onílù wa sinmi àìtó onílù àdìjà. wàláì gbogbo ẹ̀yin tẹ́ wáyé báyìí lónìí ṣé rí gbogbo owó tẹ́ ẹ̀ náà yẹn. mo appreciate yẹ o àmọ́ wàláì tàláì mi ò expect owó lọ́dọ̀ anybody. bẹ́ẹ̀ni bàbá ni ẹ máa jó ni àwọn èèyàn náà mówó jáde. inú mi dùn pé àṣẹ ni tó bá yá sí pé ọ̀rọ̀ owó yẹn ló máa dá àsìkò púpọ̀ jù yóò já sí pé tẹ́ bá àwọn ẹgbẹ́ náà mi lówó ẹgbẹ́ ilẹ̀ lẹ́ẹ̀kan náà sórí gbogbo owó tẹ́ bá ti ná mi sí ìbáyé lónìí lágbára Ọlọ́run àníyàn mi ni pé charity ló máa lọ fún. Masha Allah. yóò mú ànábì jùlọ mi ó dùn. sallallahu alayhi wa sallam. yóò mú ànábì dáadáa ni. sallallahu alayhi wa sallam. lágbára Ọlọ́run gbogbo owó tí wọ́n ná mi yẹn tá a bá ti gbà á tán gbogbo iye tó bá wùlé kó jẹ́ a máa wẹ́ nìkan ṣoṣo nínú àwọn ẹrú Ọlọ́run tó wà ní àyín lẹ́nìí ó là gbé fún lágbára Ọlọ́run. Masha Allah. ó wà lè jẹ́ ẹni tó yá sí pé àsàlátù rẹ̀ pọ̀ jù ní o. ó dẹ̀ lè jẹ́ ẹni tó yẹ pé òkè lókè ló wà mo ní káwọn èèyàn máa wà àwọn tó wà lókè náà gbogbo ẹni ní sàsàlátù tó gbọ́dọ̀ ni mò ń wò ó tí ó fi láǹfààní àfitukún ọjà ẹ̀ ọlọ́mọ Muhammad Rasulullah. sallallahu alayhi àwọn Naija platform mi ní pè wọ́n. Naija platform bàbá làwọn ò ní pè yín. so mo kí àwọn àlejò wa pàtàkì. Masha Allah. tó bá fi di ní aago 4:00 níta wá ṣe ní ìbàyẹ̀ lọ́dọọdún tí jẹ́ kùtùbátùl Maulid máa ké nígbà yẹn. ẹni tẹ́ bá fẹ́ sáàfù àwọn àlejò ẹjọ́ nítorí Ọlọ́run ẹ tètè máa sáàfù wọn láwọn àkókò yìí. Ìmáàmù Àríṣekọ́lá. Hayyakumullah. now àwa bá mi ṣe tàhíyà fún gbogbo àwọn àlejò tí wọ́n wá fún Mealad Rosul. sallallahu alayhi wa sallam. àmọ́ ládàá yẹn rí àkọ́kọ́ gbé látòrí ìyá ọba ìlú tí a wà yìí. Masha Allah. màmá wa gbà màmá wa Zinatullah Elégùṣì. adamallahu hayataha. girama ẹ̀mí yóò gùn fún wa. kábíyèsí ma. ẹ̀mí àláfíà yóò gùn. amina. ọlá Maulana Rasulullah. sallallahu alayhi wa sallam. mo káwọn olórí àwọn bàbá wa Masha Allah. lórí ìjókòó bàbá wa gbà bàbá wa ọba Ọmọgbọ́láhàn Lawal bàbá wa onírù ìyá wa Mariam Lawal marhaban bikum àánú Ọlọ́run bàbá yín ìyá wa olórí tẹ́tù jókòó pẹ̀lú yín náà Ọlọ́run bá kí wọn. àmín. ní àdáyẹn rí màá wá kí màmá wa olóní ọ̀fù ẹni ìyá wa tí wọ́n gbà wá ní àlejò sí àyè yìí. Masha Allah. ìyá wa tó já sí wípé Alhaja wa Sakina hafidhahullah. Aramide Elégùṣì. adamallahu hayataha. wí nǹkan fún wa ni. adamallahu hayataha. Ọlọ́run jẹ́ mi olórí ogun. amina ya Rabb. Ọlọ́run jẹ́ mi àlàáfíà yín ogun. amin. Ọlọ́run jẹ́ mi ìdùnnú yín ogun. amin. mo mọ̀ pé gbogbo àwọn tá a wà ní àyín lẹ́nìí gbogbo àwọn alájí wa Adékàsì gbogbo àwọn mọ́gàjí gbogbo àwọn ọmọ ọba ọ̀nàrẹ́bù tọ̀nkulu. bàbá wa best bag gbogbo àwọn àgbàlagbà tó wà ní àyín látòkè délẹ̀ gbogbo yín la kí torí Ọlọ́run àánú Ọlọ́run àti fọkànbalẹ̀ abáyín. amin. ládàá ayé aríbo kí mọ̀mọ́ wa Èkó of Èkó the Lagos for the Lagosians mọ̀mọ́ wa Montai mọ̀mọ́ wa Montai ọmọ bàbá ẹlẹ́mọ̀ṣọ́ ẹni tó ṣẹ̀ṣẹ̀ látún dókè tán yẹ́nyẹ́ tó tún yòówù ànábì kó dùn mí ó dùn dáadáa tó bá rí ibi tí ìyá wa Montai ti ń ṣe fáàrí ò ní mọ̀ pé ẹni títẹ̀sùbà rẹ̀ tó títẹ̀sùbà ẹ̀ yí yòówù ànábì kó dùn mí ó dùn. sallallahu alayhi wa sallam. Inshallah, it shall be well with you. We appreciate your coming. We appreciate all our guests here. Olaros, Alhaji Olaros. Masha Allah. Láàárọ̀ àná 1 million náà sẹ́ndì. Masha Allah. Pé àwọn ẹni gbọ́dọ̀ ń ṣe ìnáwó lọ́wọ́lọ́wọ́. Ẹ̀mí yín á gùn, ẹ̀mí àlàáfíà yín á gùn. Allahumma amin. So mo dá dúró níbẹ̀ yẹn náà. Mo ń bọ̀ wá kí àwọn mo wá padà sọ́dọ̀ àwọn bàbá wa. Masha Allah. Kí n tó máa kí àwọn bàbá mo kí màámi. Yáfa. Yafa. Ọmọ àbá ọlọ́dàn. anakumullah. 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 Ọlọ́jọ́ mi yóò àti kábíyèsí fáwọn ìyá ọba. Ọlọ́run lánàá àti Rasulullah. anakumullah fún Yafa. Ṣé rí
ìjókòó yìí mò ń wo ojú àwọn àgbààgbà fáà kan tí ìjókòó yìí ká wọn sí àwọn àyè kan. Allah. ẹ jọ nítorí Ọlọ́run bó ti rí nìyẹn torí Ọlọ́run lọ́dún yẹn gbà á. Olúwa ló ṣe. Ẹ fẹ́ gbà ẹ dákun. ẹ wo àwọn ọ̀tọ̀kùlú àfà ìjókòó yìí dẹ̀ lọ ṣe kí ni. Ká wọn mẹ́yìn. ó fi wọn sí àwọn àyè kan tí àmọ́ ní option láti dá sí kódà yìí tó gbé ilẹ̀ yìí èmi náà ò nídìí ẹ̀. Ànábì náà ló ní gbogbo ààyè. torí ìdí èyí láàrin àkókò tí ò ní pẹ́ mi máa wọn ètò tó kù tí ẹni lẹ̀ mi lè ṣe kútúbà immediately báyìí fẹ́ ṣe mí lè ṣe ni. Ẹ má bínú sá. Hayyakumullah. àwọn tí ṣé Zakir Mariam ti wà mí. Zakira Miriam. Zakira. Zakira Miriam. Bintu Rosul. Tí o bá ti sí àmì. Masha Allah. Baba, ẹ kú iṣẹ́ sà. Hayyakumullah. Aki baba wa His Eminence Sheikh Fadilatu Sheikh Ahmad AlMukhtar. Adamallahu ayatahu. Baba ni wọ́n ní ọkùnrin àwọn náà máa sọ bẹ́ẹ̀ wọ́n á lọ́kùnrin tí yóò ń sun rárá fọkùnrin ẹgbẹ́ àkọ́ṣẹ́ ní ṣe bí wọ́n ṣe dé ìjókòó yìí ó kún wọn lójú púpọ̀ wọ́n dẹ̀ gòkè wá wọ́n kọ́kọ́ kí Ànábì Muhammad wọ́n ṣẹ̀ wá dá ọpẹ́ àláfíà lèyàn fi ṣe gbogbo kìíní yẹn ẹni tí ò bá ní mi nú kò lè ṣe ń tẹ̀ ń ṣe yẹn a jọ wà nínú mosque lánàá ní ìjẹta náà bákan náà everyday àwọn àti máa jẹ mú láti jẹ tajọ Thursday láti bẹ̀rẹ̀ rẹ̀ jọ ó ti di jẹrin báyìí lónìí wọ́n dẹ̀ ń ṣe pẹ̀lú okun àtagbára ni Ọlọ́run má jẹ́ kí àlàáfíà yín di fíafíà láíláí. Àmín ya Allah. May Allah grant you the strength to move forward in the cause of Allah subhanahu wa ta'ala. May Allah elongate your existence for us. Àmín. May Allah continue to shower His blessing upon you Àmín. and upon your family and all that love you. Bija Maulana Muhammad Rasulullah. Sallallahu alayhi wa sallam. Ẹ̀dá kan ẹja ṣe ṣéèwù. Ẹja tún ní ṣéèwù. Ẹja tún ní ṣéèwù. Àfi kí bàbá ni àmọ́ èyí tí ó wàá dùn máwọn gangan kéèyàn fi kún wọn ẹni sallallahu alayhi wa sallam. Sallallahu alayhi wa sallam. Ẹja tún ṣe lẹ́lẹ́kejì sí. Sallallahu alayhi wa Tó sallam. bá pé mẹ́ta inú bàbá máa dùn dáadáa. Sallallahu alayhi wa sallam. Nísìn báyìí kí àwọn bàbá fi. We are moving to the moment of spirituality. Gẹ́gẹ́ bá a ti mọ̀ àwọn tí wọ́n bá máa ń witness ìjókòó yìí wọ́n á rí i pé gbogbo èyí tá à ń ṣe látàárọ̀ yẹn preamble ni. There is a moment in this event every year and that moment is the moment I call the moment of spirituality. Tí bàbá máa bless everyone tó bá wà níbí ẹnìkan ò wà níjókòó yẹn rí láyé káyé rẹ̀ mọ́ yàtọ̀ but òun ni bàbá ń sọ lẹ́ẹ̀kan yẹn nígbà tí mo sọ fún wọn létò wo la ní mo ní bóyá ká lọ síbi kútúbà bàbá wa ní sẹ ẹ fẹ́ sí níjẹ́ ń sinmi ni so láàrin pé bàbá ń kí àwọn èèyàn tí wọ́n dẹ̀ tún wọ́n máa káṣí bẹ́ẹ̀fì wọn díẹ̀ máa pe Adhakir ọmọ ṣé Bintu ti dé ni Bintu ti dé ó yá Adhakir Bintu Rosul ó ti wà ń bí ìmáàmù kúbẹ́ àkún sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan ní Adhakir yìí tábà ti gbá máìkì mú tó ní sọ́ọ́rí máa wá sílẹ̀ nìkan wá ní àwọn èèyàn ó mọ sọ́ọ́rí mọ́ra wọn ni tí Ajá Bintu bá ti mẹ́nu lé sọ́ọ́rí mọ́ àwọn èèyàn ó mọ sọ́ọ́rí mọ́ra wọn ni Masha Allah. Naam Ajá wa Adhakir wa Bintu Rosul falyatafaddal bó láti wíyùn فلتتفضل ذاكرة مبجلة مذكورة بكل إكرام ẹsẹ̀ wàá fẹ́ jẹ́ ìsìlá wa sọ tó bá ti kan ti yín náà ní wàhálà yóò bọ́ ànábì dáadáa ó yẹ ẹja sọ́rí mọ́ díẹ̀.